tó adájọ́ má ṣe àjùrọ̀máyẹ̀ bírú wọn bá sọnù àní òsì ó yẹ ká wá rí ni mo tún ti dé nìyẹn gẹ́gẹ́ bí ìṣe mi lórí àkọ́tún ìròyìn eré ìdárayá ni ẹ kúkú ti mọ̀ pé lọ́jọ́ Monday àtọjọ́ Thursday àti wà ń fìfẹ́ yìí tiwa ni láti máa já wa kanlẹ̀kanlẹ̀ nípa ìròyìn eré ìdárayá. Fọládé Oyètáyọ̀ mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi nìyẹn láti máa já wa kanlẹ̀kanlẹ̀. Ẹ jẹ́ ń farabalẹ̀ kí n sọ fún wa bó tún ṣe wà nílẹ̀ tí tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá lọ́wọ́ tá a wà ní bó tún ti dé nìyẹn gẹ́gẹ́ bí ìṣe mi lórí ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK, ṣùgbọ́n Nàìjíríà làwa wà tá a ti ń dá kẹ̀kẹ́ lókè tá a ti ń rọ̀ bí òwe ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe yẹn. Lórúkọ gbogbo àwọn tá a tún jọ ṣe fún tìrọ̀lẹ́ ètò ní lẹ́gẹ́lẹ́gẹ́ pírẹsẹ̀ntà òun náà wà ń bí Alhaji mi Afa Hikmat tó ń ṣe ètò Hikmat program lọ́jọ́jọ́ Friday, àwọn náà wà ń bí mo rí ẹgbẹ́ ojúrere ìyá wa Adébùsọ́lá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìbàdàn. Àtúntìdé náà nìyẹn láti máa jára wa wìtìwìtì fún tìrọ̀lẹ́ ètò ní nǹkan ò ní ṣe gbogbo èyí tẹ́ tún ti yín síbẹ̀. àmọ́ rírì gbogbo yín a ò ní wára wa ti àmì àti àmì ìyẹn mo fi ń gbé wa wọlé kí wa káàbọ̀ sábàlá ìròyìn eré ìdárayá fún tìrọ̀lẹ́ tòní. Ètò lápètò idán lórí pápá lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa ìpínlẹ̀ Ọ̀ṣun láwà tá a ti ń dá kẹ̀kẹ́ lúkẹ́. Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Fàkà Sport. Ẹjẹ́ àtìlẹ̀ kò ní gẹ́gẹ́ bí ìṣe wa, ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látẹsẹ̀ kùkú gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹjẹ́ ń sọ fún wa pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó dùn gbọ́ngbọ́n kan sí ni torí bá méjì kọ ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá láàrin Ọ̀ṣun Babes àti tani àti Nasarawa Amazon ní díje Nigeria Women Premier League lọ́wọ́ tá a wà. Ó gbẹnu tán ní pápá àṣeré ìlú Òṣogbo Township Stadium torí bá méjì sì síbẹ̀ ikọ̀ Nasarawa Amazon tẹ́ ẹ̀ mọ̀ páwọn ní defending champion ní díje league àwọn obìnrin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n tún gbégbá orókè wọ́n fìyà jẹ ikọ̀ tiwa nípínlẹ̀ Ọ̀ṣun bí Ọ̀ṣun Babes sí ní àmì ayò 2-1 òní wọ́n fi gbẹ̀yẹ lọ́wọ́ Ọ̀ṣun Babes lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ gẹ́gẹ́ bí Ọláyínká Ọláwọlé jẹ́ media officer fún ikọ̀ Ọ̀ṣun Babes gẹ́gẹ́ bó ti jáwé tán òun ní kí n máa jẹ́yìn tiwa tán káàkiri níbi òwú tẹ̀tí láǹfààní láti máa gbọ́ wọn. Bí nǹkan ṣe ń lọ lápá rẹ̀ Fàkà Sport wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba. Ẹ jẹ́ ń kúrò mẹ́ àwọn gédéńgbé ìbò ní kí n tún balẹ̀ sí. Ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà ní àwọn tó ń ṣe kòkárì ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó máa wáyé láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè England ní ọjọ́ 2 oṣù kẹfà ìyẹn June 2 ọdún tá a wà ní Wembley ló ti máa wáyé ìyẹn ní London. Wọ́n ti jẹ́ kó yọ pé tíkẹ́ẹ̀tì láti wọlé fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó ti wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ni. Ẹ jẹ́ ń sọ fún wa pé àwọn ọmọ ọdún 16 ìyẹn 16 years èlò náà fẹ́ fi wọlé síbi pápá àṣírí náà 5,000 ni lọ́wọ́ tá a wà, ṣùgbọ́n tíkẹ́ẹ̀tì eléyìí tó wọ́n jù ó ní £75 ìyẹn 35,000 naira 230 naira. Ó tún wà lẹ́jẹ̀wọ̀n 27,680 naira lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ Fàkà Sport mo kàn ní kí n farabalẹ̀ kí n jẹ́ ìtura ní ká lè mọ bó ṣe máa lọ tá a bá ń sọ nípa eré ìdárayá ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè England. Ẹ̀yin lẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì kò sí wàhálà bí n bá parí ẹ̀jẹ̀ mọ̀. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba. Ẹ jẹ́ ń kúrò ńbẹ̀ àwògedengbe ibo ni kí n tún bọ́ sí. Ẹ jẹ́ kí n tún jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wẹ̀ wọ́n ti jẹ́ kó yé wa o. Wọ́n ti lọ ṣàyẹ̀wò sí pápá àṣeré ìlú Àbújá ní National Stadium tó wà nílùú Àbújá nítorí bá méjì kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà à ń ti tán láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ni pẹ̀lú orílẹ̀-èdè gómìnà tilẹ̀ Congo yẹn DR Congo torí ibà méjì kọ àfi ń gbáradì kúrò kẹ̀kẹ́ fún ìdíje àgbáńláyé lórílẹ̀‐èdè Russia lọ́dún táwọn. Wọ́n ti wá jẹ́ kó yé wa o pé pápá àṣeré Àbújá wọ́n ti lọ ṣàbẹ̀wò sí i bó ṣeé ṣe kó jẹ́ ńlá máa lọ sẹ́yìn pé láìpẹ́ láì jìnnà náà jẹ́ kó yá pé pápá àṣeré kò tí ì ṣetán fún lílò torí ibà méjì kọ iṣẹ́ àkọ́tún ó lọ ń bẹ̀ lọ́wọ́ táwa sí náà tún ti wá ṣàyẹ̀wò sí o pápá àṣeré ńlá wa tìlú Àbújá yẹn National Stadium eléyìí tó wà l'Àbújá àti náà la máa lò fún ìdíje àgbáńlá ayé ìyẹn fún ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ilé ìta máa gbá pẹ̀lú orílẹ̀-èdè England orílẹ̀-èdè DR Congo. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ni mo ní kí n farabalẹ̀ kí n já wa. Ẹ jẹ́ ń sọ fún apẹ́jẹ nọtra tó jẹ́ akọ́nìmọ̀ọ́gbá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ikọ̀ Super Eagles ó ti jẹ́ kó yé wa kí ni tó ṣàlàyé ó ní sẹ́rí lọ́wọ́ tá a wà òótọ́ ni ìgbìmọ̀ àjọ NFF pàápàá jùlọ ẹni tó jẹ́ ààrẹ wọn Amadu Murphy Pinnick ó ti jẹ́ kó yẹ kó ṣeéṣe kó ní obìnrin mìíràn tó máa jẹ́ ìyàwó fún orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n jẹnọtúrà tó jẹ́ akọ́nìmọ̀ọ́gbá tí wọ́n á jẹ́ kó yọ àpé lọ́wọ́ tá a wà ó níyàwó nílé òkèèrè ìyẹn ní orílẹ̀-èdè Europe lọ́hùn. Ó ní kò jẹ́ tuntun fún un láti jẹ́ kó ní ìyàwó mìíràn láti jẹ́ kó lè pápákọ̀pọ̀ fún iṣẹ́ tó ń ṣe nínú ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Jẹnọtúrà tí wọ́n á ṣàlàyé o pé lọ́wọ́ tá a wà òun ti lé lẹ́ni 60 years ó ní kò ṣe dandan fún wọn láti ní ìyàwó
ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní iṣẹ́ tó ń ṣe nínú ikọ̀ Super Eagles òun ló fẹ́ gbájúmọ́ lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ní ẹ jẹ́ kí n tún kúrò ńbẹ̀ kí n tún jẹ́ kó yá pé lọ́wọ́ tá a wà yìí bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n já wa ní ẹni ẹ̀wà kọ́kọ́rọ́ lè bàjá ibo ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ kí n tún bọ́ sórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ẹ jẹ́ n sọ fún wa pé àwọn tó tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kan Rivers United láàrin kan Plateau United àti Atlantic lówòrì wọ́n ṣe àkọlù sí atọ́kùn ìdíje náà yẹn lọ́wọ́ tẹ̀wà ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yé wa báwọn fi ọwọ́ òfin tọ́ gbogbo àwọn tó wà ń di kọlù eléyìí tí wọ́n ṣe sí atọ́kùn ìdíje lórí pápá nígbà tó ń gbà ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ Plateau United. Ẹ má gbàgbé pé Atlantic lówòrì ló kọ́kọ́ ń jáwé olúborí pẹ̀lú àmì ayò kan dondo sódò ṣùgbọ́n ó kù díẹ̀ tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà máa parí. Onítòsìn Ọmọyẹlé tó jẹ́ atamátà sí ikọ̀ Plateau United òun ló mi àwọn padà fún ikọ̀ Plateau United. Lọ́wọ́ tá a wà yìí àmì ayò kọ̀ọ̀kan ní ikọ̀ Plateau United àti Atlantic lówòrì òun ni wọ́n ta ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn tó lọ́wọ́ di ìkọlù eléyìí tí wọ́n ṣe sí atọ́kùn ìdíje lórí pápá ó ṣeéṣe o wọ́n fi mú kátà òfin lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fọlájìn Oyètáyọ̀ olùmọ̀ ní ká máa bá dọ́gbẹ́ ẹni ẹ̀wà akọ́ ibo ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa pé ìdíje CAF Confederation Cup àti mọ bó ṣe máa lọ torí bá méjì kọ ipò ẹ̀yìn ń bà nìkan òun la ní níbẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣùgbọ́n kí ni tó máa ṣẹlẹ̀ ipò ẹ̀yìn bá náà ti wá jẹ́ kó yé wa pé táwọn bá ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn àwọn ti ṣetán o láti fìyà jẹ ẹ̀kọ́ táwọn máa bá gbá ní ìdíje CAF Confederation Cup torí bá méjì kọ́ àfojúsùn wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà nìkan ní kọ ẹ̀yìn bá international tó wà ní ìdíje CAF Confederation Cup wọ́n láwọn ti ṣetán o láti máa ṣe dáadáa ní gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ ilé táwọn bá ń gbá. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ kí n tún kúrò ńbẹ̀ ibo ni kí n lọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà mo sì wà àjọ NFF pàápàá jùlọ ẹni tó jẹ́ sporting director nínú ọkọ̀ Chelsea nígbà kan rí mò ń sọ nípa Mike Emenalo ní ìyẹn Michael Emenalo sẹ́mi kó ti fi kọ Chelsea sílẹ̀ ní ọdún tá a wà pẹ̀lú awuyewuye tó wáyé náà àti Antonio Conte tó já kọ́ni mọ́ gbà wọ́n ti wá jẹ́ kó yé wa ọ gẹ́gẹ́ bí ìròyìn tuntun nẹ́nẹ́ eléyìí tó ń tẹ̀mí lọ́wọ́ ó ṣeé ṣe o ó jẹ́ inú nǹkan wo ló ṣe fẹ́ lọ gbaṣẹ́ ikọ̀ AC Milan ní ìyẹn Michael Emenalo ó fẹ́ lọ jẹ́ sporting director wọn níbẹ̀ lọ́wọ́ tá a wà torí bá méjì kan wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ eléyìí tó dé bá wọn pàápàá jùlọ ẹni tó jẹ́ sporting director wọn lọ́wọ́ tá a wà yìí mo ń sọ̀rọ̀ nípa Massimiliano Miralem lọ́wọ́ tá a wà yìí wọ́n ló ṣeé ṣe kó jẹ́ ìparí sáà yìí ló máa fi sẹ́nà sílẹ̀ tó sì máa gba ta ni Michael Emenalo ní tó jẹ́ sporting director nínú ikọ̀ Chelsea nígbà kan nítorí bá méjì kọ́ ikọ̀ AC Milan ipò karùn-ún wà ní ìdíje Italian Serie A wọ́n sì ń fi àmì 13 òun ni wọ́n fi ń lọ sẹ́yìn àwọn tó wà ní ipò kẹrin ikọ̀ Lazio ló wà ní ipò kẹrin yẹn lórílẹ̀‐èdè Italy wọ́n ti wá jẹ́ kó wíwá kó ṣeé ṣe o tí ikọ̀ AC Milan bá wọ ìpele àwọn mẹ́rin àkọ́kọ́ láti lọ kópa ní sáà tó ń bọ̀ ní ìdíje UEFA Champions League ó ṣeé ṣe o kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ta ni ìyẹn sporting director wọn ni Massimiliano Miralem lọ́wọ́ tá a wà yìí ó sì wá dájú pé Michael Emenalo tó jẹ́ sporting director nínú ikọ̀ Chelsea nígbà kan rí ló ṣeé ṣe kó darapọ̀ mọ́ ikọ̀ AC Milan gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba adúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ̀ tí ń darapọ̀ mọ́ wa àtúntìdé náà nìyẹn láti máa já ìkànlẹ̀kànlẹ̀ tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK ẹ̀yin náà ẹ lè yí síbẹ̀ lórí Facebook lórí Twitter lórí Instagram kódà ẹ tún lè tún ẹ̀ sórí rédíò yìí ó máa gbé wá gbàdàgà ní àtúntìdé náà nìyẹn talent tó ń tọ́kùn eré ìdárayá ìyẹn dán lórí pápá ní Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Fakao Sport mo tún ti dé nìyẹn fúnra lẹ́ẹ̀tù ni màá máa jáwọ́ ẹ kúkú ti mọ̀ pé olókìtì bí ọ̀bọ̀sì àbẹ tí ó bá tẹnu ṣẹ̀jẹ̀ lọ́wọ́ tá a wà bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ní kí n farabalẹ̀ kí n máa jáwọ́ ni ẹ jẹ́ ń sọ fún wa pé lọ́wọ́ tá a wà yìí Ahmed Musa ó ti wà lára àwọn team of the week lórílẹ̀‐èdè Russia ìyẹn ní ìdíje Russian League lọ́wọ́ tá a wà fún ipá takuntakun eléyìí tó ti ń kó ní ìdíje lórílẹ̀‐èdè Russia lọ́wọ́ tá a wà ikọ̀ CSK Moscow wọ́n láǹfààní láti fi àjẹkọ FC Krasnodar yẹn ní ìdíje Russian League lọ́wọ́ tá ó ti wà lára àwọn team of the week ìyẹn Ahmed Musa fún ipa takuntakun eléyìí tó ń kó lọ́wọ́ tá ẹ má gbàgbé pé àmì ayò méjì ló láǹfààní láti gbá wọlé lọ́wọ́ tá wẹ̀ mo rí ẹ ń bẹ Ọmọlọ́lá gbogbo Germany mi ò ní white bí nǹkan ṣe lọ ó ti darapọ̀ mọ́ live and direct mo rí ẹ ń bẹ òdúróore ò ní wálẹ̀ àmì àti àwa náà bí nǹkan ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakao Sport mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ní ibo ní kí n tún balẹ̀ sí jẹ́ kí n jẹ́ kó jẹ́ wà pé kí n máa lọ wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ sí ilé òkèèrè kí n tún lọ já wa torí bá méjì pọ̀ ẹni ìyẹn mi tún ti wà nílẹ̀ agbára fún ti
ìrọ̀lẹ́ tòní tààtùjọ yànnàná tó bá tó àsìkò. Ṣùgbọ́n orílẹ̀-èdè England ẹjẹ́ nǹkan balẹ̀ torí bá méjì kọ́ wọ́n ti jẹ́ ká mọ̀ pé Michael Oliver ògbóǹtarìgì atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ tó gáyàtà ni tí a mọ̀ pé òun ló tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Tani àti Tani Juventus àti Real Madrid ní ìpele quarter final yẹn ìgbésẹ̀ àkọ́kọ́ ní ìdíje UEFA Champions League. Ní ìgbésẹ̀ kejì yẹn ní Santiago Bernabeu sẹ́m pé Michael Oliver tí ẹ̀ bá gbàgbé òun ló tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọ́n ti wá jẹ́ kó yé wa pé láàrin ikọ̀ Chelsea àti ikọ̀ Manchester United gbogbo Chelsea gbogbo ẹ̀yin Manchester United àfọwọ́ ní kókó gbogbo Manchester United ẹgbẹ́ pé orí ọwọ́ wo lẹ fẹ́ dúró sí lọ́wọ́ táwọn Michael Oliver òun ló máa tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Manchester United àti ikọ̀ Chelsea ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún yẹn May 19 ló máa wáyé. Níbo ló ti máa wáyé? Pápá ìṣeré Wembley òun ló ti máa wáyé. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba wọ́n ti wá jẹ́ kó yá pé tíkẹ́ẹ̀tì tó wà nílẹ̀ fún àwọn kan méjèèjì tó fẹ́ kópa ní àṣekágbá ó lọ bí 28,500 tickets òun ló wà nílẹ̀ fún ikọ̀ Manchester United àti ikọ̀ Chelsea. Wọ́n ti wá jẹ́ kó yé mi pé home dressing room oníkọ̀ Chelsea máa lò, away dressing room oníkọ̀ Manchester United ló máa lò. Bí nǹkan ṣe ń lọ lẹ́kùnrẹ́rẹ́ nípa ìdíje FA Cup Falcao Sport mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ni. Ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Gary Cahill nínú ikọ̀ Chelsea. Ó ti jẹ́ kó yé wa pé àfojúsùn ni láti gba ìdíje FA Cup lọ́wọ́ tá a wà yìí torí tó ń bá láǹfààní láti gba ìdíje FA Cup pẹ̀lú ikọ̀ Chelsea ó máa ṣeéṣe fún láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ lórílẹ̀‐èdè England yẹn lọ sínú ife àgbáńláyé. Ó ní àfojúsùn rẹ̀ lọ́wọ́ tá a wà àfojúsùn sì gbọ́dọ̀ wá sí ìmúṣẹ nítorí bá méjì kọ́ ó wù ọ́n láti gba ìdíje FA Cup yẹn. Gary Cahill tó jẹ́ adé ẹ̀yìnmú nínú ọkọ̀ Chelsea gbogbo Chelsea ẹgbẹ́ orí ọwọ́ ò lè fẹ́ dúró sí kò sí wàhálà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ kí n tún kúrò ńbẹ̀ ibo ní kí n balẹ̀ sí Benjamin Mendy ní ògbóǹtarìgì agbábọ́ọ̀lù adé ẹ̀yìnmú nínú ọkọ̀ Manchester City. Ó lóun náà ti dúró tán òun ti ṣetán lọ́wọ́ tá a wà ẹni lájẹ́kọ̀ọ́ ń gbà yóò padà tẹ̀wé pé Benjamin Mendy láti gbà tó ti darapọ̀ mẹ́kọ̀ Manchester City láti nìkan AS Roma kò tí ì láǹfààní láti máa ṣe dáadáa ìyẹn AS Monaco kò tí ì láǹfààní láti máa ṣe dáadáa. Ó wá lóun ti dúró tán o lọ́wọ́ tá a wà pàápàá jùlọ ní ìparí sáà tó ń tẹnubodè ní ìparí sáà tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ láìjìn ó lóun ti dúró tán o láti gba àyè padà nínú ọkọ̀ Manchester City. Tálẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ Benjamin Mendy tó jẹ́ agbábọ́ọ̀lù wọn. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ má gbàgbé pé nínú ikọ̀ AS Monaco ló ti darapọ̀ mọ́ wọn lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ Falcao Sport òun là ń bá dọ́gba ẹ jẹ́ ń jẹ́ kó yé wa òní ni kò ní dọ̀la ìdíje UEFA Europa League ó máa gbẹnu tán torí gbogbo Gunners wọ́n ti ń dúró lọ́wọ́ tá a wà yìí. Nǹkan máa gbé nǹkan anu aláre máa jẹ̀gbá nǹkan máa gbé nǹkan láàrin Tani Arsenal àti Atletico Madrid lọ́wọ́ tá a wà. Bẹ́ẹ̀ sì rèé Marseille náà yóò máa kojú kọ Salzburg ní ìdíje UEFA Europa League. Gé sọ fún wa pé Mesut Ozil ó ti dúró tán fún tìrọ̀lẹ́ tòní láti kojú ikọ̀ Tani ikọ̀ Atletico Madrid ní òun nìkan kọ́ Peter Cech tó jẹ́ aṣọ́lé ikọ̀ Arsenal gbogbo wọn ti wà nílẹ̀ ṣùgbọ́n Sead Kolasinac tó jẹ́ adé ẹ̀yìnmú nínú ikọ̀ Arsenal ó ṣeéṣe kó má sí lórí pápá lálẹ́ òní ni nígbà tí ikọ̀ Arsenal tó máa ń kojú ikọ̀ Atletico Madrid ní pápá ìṣeré Emirates ní ìdíje UEFA Europa League. Gbogbo Gunners mo ní ìfarabalẹ̀ kí n ja ilẹ̀ kí n tún kúrò ńbẹ̀ ibo ni kí n tún balẹ̀ sí kí n tó máa fún aláwọ̀ èsì fẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé pàápàá jọ ní ìdíje UEFA Champions League àti ìdíje UEFA alẹ́ iná máa gbá ìdíje UEFA Europa League. Ẹ jẹ́ lọ sí ìdíje long tennis káàkiri àgbáńláyé. Ìdíje kan wà tó ń lọ lọ́wọ́ bí a ṣe kọ̀wé ó ti wọ ìpele third round ṣùgbọ́n àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gbá ní second round ẹ jẹ́ ń farabalẹ̀ kí n já wa. Ìdíje long tennis ní Barcelona Open òun ni wọ́n ń pè lọ́wọ́ tá a wà ìlú Barcelona lórílẹ̀‐èdè Spain òun ló ti ń wáyé. Ẹ jẹ́ ń sọ fún Rafael Nadal ó fìyà jẹ Roberto Carlos pẹ̀lú 6-4 òní Rafael Nadal fi tẹ̀síwájú ní ìdíje Barcelona Open yẹn ní ìdíje long tennis tó ń wáyé káàkiri àgbáńláyé. Dominic Thiem òun náà fìyà jẹ Jaume Moran ọmọ orílẹ̀-èdè Spain pẹ̀lú 7-6-6-1 òní Dominic Thiem ló fi fìyà jẹ Jaume Moran láti orílẹ̀-èdè Spain pẹ̀lú 7-6-6-1. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ sọ fún wa pé Grigor Dimitrov òun náà fìyà jẹ Gilles Simon pẹ̀lú 6-2-6-1 lọ́wọ́ tá a wà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ń bí bá lọ́wọ́ tá a wà yìí wọ́n ti lọ sí ìpele tó kẹ́yìn ìpele third round ní ìdíje Barcelona Open. Ẹ jẹ́ sọ fún wa pé Novak Djokovic náà jìyà ta ló nà Slovak ló fìyà jẹ pẹ̀lú 6-3-6-1 lọ́wọ́ tá a wà ní ìdíje Barcelona Open. Ẹ jẹ́ wọ́n á jẹ́ kó yá pé Rafael Nadal Dominic Thiem Grigor Dimitrov àti Slovak wọ́n ti lọ ìpele third round ní ìdíje Barcelona Open yẹn long tennis káàkiri àgbáńláyé. Bí nǹkan ṣe ń lọ lápá àti tennis mo ní kí n tún farabalẹ̀ kí n jẹ́ èyí tiwa ni. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ kí n máa lọ sínú kan Bayern Munich pàápàá jùlọ Dean Heynckes lọ́wọ́ tá a wà yìí. Ẹ jẹ́ ń sọ fún wa pé lánàá tí wọ́n kojú ara àwọn ìtàn kan wà nílẹ̀ kí n farabalẹ̀ kí n jẹ́
ẹ̀yin ẹlẹ́mọ̀ ẹ jẹ́ n farabalẹ̀ kí n jáyìn lójú Henkins ó ti fìgbà kan jẹ́ akọ́nìmọ̀gbá nínú ikọ̀ Real Madrid kódà lọ́dún 1998 òun ló kó wọn jẹ láti gba ife ẹ̀yẹ Europa League ẹlẹ́ẹ̀keje fún ikọ̀ Real Madrid wọ́n sì pàdé lánàá alárèédàgbà nǹkan gbé nǹkan àmì ẹ̀yìn sẹ́ni darapọ̀ mọ́ aníkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct látòlédè UK ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun la wà tá a ti ń dábí ẹ̀dùn tá à ń rọ̀ bí òrò pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakasport bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òní mo ní ká farabalẹ̀ ká máa padà ẹ má gbàgbé pé lọ́dún 1998 yìí náà gba ife ẹ̀yẹ European League ẹlẹ́ẹ̀keje yẹn European Cup ẹlẹ́ẹ̀keje Zinedine Zidane kódà òun gán jẹ́ agbábọ́ọ̀lù ní ikọ̀ Real Madrid nígbà kan rí ikọ̀ Juventus òní wọ́n fìyà jẹ lọ́dún 1998 amẹ́rẹ̀kọ́ dondo òní ikọ̀ Real Madrid fi gbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ má gbàgbé pé lẹ́yìn ọdún 15 yẹn 15 years later òní Henkins yìí wọ́n lọ darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich tó fi gba ife ẹ̀yẹ fún wọn nígbà náà lọ bí nǹkan ṣe ń lọ ẹ má gbàgbé pé Arjen Robben òun náà ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ Real Madrid ṣùgbọ́n lọ́dún 2009 tí nǹkan sẹ́nulẹ̀ fún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfarasísẹ́ eléyìí tó ti ní ló jẹ́ kó darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbá fún ikọ̀ Bayern Munich 50 matches ní ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ 50 òun ló láǹfààní láti gbá fún ikọ̀ Real Madrid ó gbá góò mélòó wọlé góò mẹ́rin ló láǹfààní láti gbá wọlé ìyẹn nígbà náà lọ tẹ́wọ̀n pé ikọ̀ Bayern Munich ló sì wà tó fi kojú ikọ̀ Real Madrid lánàá òde àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà kan sẹ́yìn nídìí German Bundesliga àti nídìí Spanish La Liga pàápàá jùlọ ikọ̀ Real Madrid àti ikọ̀ Bayern Munich wọ́n ṣe pàdé lánàá bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá a dọ́gba Fọlájìn Oyètáyọ̀ ẹjẹ́ ń dáwà pé Toni Kroos òun ni agbábọ́ọ̀lù ọ̀jẹ̀wẹ́wẹ́ léńjeléńje ní tó kọ́kọ́ farahàn fún ikọ̀ Bayern Munich tẹ̀wọ̀n pé nǹkan Bayern Munich ló ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀yìn lẹ́mọ̀ òun ni agbábọ́ọ̀lù léńjeléńje tó kọ́kọ́ farahàn fún ikọ̀ Bayern Munich ẹni ọmọ ọdún mélòó ọmọ ọdún 17 yẹn 17 years ló láǹfààní láti farahàn fún ikọ̀ Bayern Munich bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lápá rẹ̀ mo ní kí n farabalẹ̀ kí n jẹ́yìn tiwa ní ibo ní kí n tún balẹ̀ sí ẹjẹ́ ń jẹ́ kó jẹ́ pé lọ́wọ́ tàwọn gbogbo Barcelona àbóòtọ́ ni àbírọ́ ni Dani Alves tó ti kúrò nínú ikọ̀ Barcelona nígbà kan ló ti jẹ́ kó yé wa o bó ṣeé ṣe tí ikọ̀ Barcelona tó bá pè ń padà ó ṣeé ṣe kó tún wá darapọ̀ mọ́ ikọ̀ Barcelona talent tó ń sọ bẹ́ẹ̀ Dani Alves tó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ Barcelona nígbà tó ó ti ikọ̀ Barcelona bá sì ránṣẹ́ pé òun ààyè ó sì sí sílẹ̀ nínú ikọ̀ Barcelona gbogbo Barcelona ẹgbọ́ sí kó máa padà bọ̀ àbí kó mọ̀ wà mọ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ̀yin sẹ́yìn darapọ̀ mọ́ wa ètò idán lórí pápá la wà ní ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK mo rí ẹ̀ńbẹ́ Adébùsọ́lá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyábàdàn mi ò ní white bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ àárí ọ̀nbẹ́ Òdúre Ọmọlọ́lá mi ò ní white àwọn èèyàn fọ́lọ̀ wa live and direct bí nǹkan ṣe ń lọ ẹ̀yin náà lè tẹ̀ sí lórí Twitter Instagram lórí YouTube gbogbo ẹ̀yin náà tún lè tún rẹ̀ ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa òun náà láǹfààní láti máa gbọ́ ètò tó sì ń borí afẹ́fẹ́ lọ́wọ́ tààbọ̀ idán lórí pápá ni pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakasport bí nǹkan ṣe ń lọ ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà tá a ti ń kàn sẹ́yìn live and direct ẹ jẹ́ kí n sọ fún apẹ́ lọ́wọ́ tààwà ìdí UEFA Champions League eléyìí tó wáyé láàrin ikọ̀ Real Madrid àti ikọ̀ Bayern Munich ẹ jẹ́ n sọ fún apẹ́ bí ikọ̀ Real Madrid wọ́n ṣe jáwé olúborí lánàá ó jẹ́ 150 matches win eléyìí tí wọ́n ti jáwé olúborí ní ìdíje UEFA Champions League 150 rèé tí ikọ̀ Real Madrid náà máa jáwé olúborí ní ìdíje UEFA Champions League ẹ jẹ́ n sọ fún apẹ́ Cristiano Ronaldo ìgbà àkọ́kọ́ rẹ̀ lánàá yìí tí ò ní láǹfààní láti bí àwọn yẹn ní ìdíje UEFA Champions League ẹ má gbàgbé pé ní sáà táwa gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń gbá ló ti ń láǹfààní láti mi àwọn ṣùgbọ́n lánàá tí ò mi àwọn yìí bó tilẹ̀ jẹ́ pé ó mi àwọn kan wọn ò ká fún lọ́wọ́ táwa yìí àná ní wàá jẹ́ ìgbà púpọ̀ tí ò ti láǹfààní láti mi àwọn ní sáà yìí nínú ìdíje UEFA Champions League yẹn fún Cristiano dos Santos Alvaro Ronaldo àwọn yẹn ní kí n pè é bí n ṣe máa ń pè kò sí wàhálà Ọlọ́run ló dé bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ n sọ fún wa pé ìdíje tí Cristiano Ronaldo ti kópa fún yìí ìdíje UEFA Champions League ìgbà mélòó ti farahàn fún ìdíje UEFA Champions League ó ti bá Xavi Hernandez lánàá ìyẹn Xavi Hernandez tó ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona 151 appearances òní Xavi Hernandez ló ti farahàn ní ìdíje UEFA Champions League ṣùgbọ́n lánàá yìí Cristiano Ronaldo ó ti bá a torí títí ẹ̀ náà ti pé 151 appearances tó ti kópa ní ìdíje UEFA Champions League pàápàá jùlọ nílẹ̀ Europe tálẹ́ ní àkọ́kọ́ Iker Casillas ní ẹ lọ wò wá 167 appearances ló ti ní nínú ìdíje UEFA Champions League bí nǹkan sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakasport là ń bá dọ́gba ẹ jẹ́ tún kí n jẹ́ kó yọ pé bí Cristiano Ronaldo ṣe jáwé olúborí lánàá ó jẹ́ 96 win ní ẹ̀ fún Cristiano Ronaldo nìkan ìyẹn 96 time ó ní Ronaldo nìkan ti jáwé olúborí ní ìdíje UEFA Champions League àwọn wo ló wà lẹ́yìn rẹ̀ Xavi ló wà lẹ́yìn rẹ̀ 79 times òun ti jáwé olúborí bí nǹkan sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀
kí n máa jáwọ́ ni ẹ jẹ́ máa lọ sínú kan Arsenal. Bàbá Ìjẹ̀bú ti jẹ́ kó yé wa ó lóòótọ́ ni òun fẹ́ fi ikọ̀ náà sílẹ̀ níparí sáà táwa ṣùgbọ́n àkókò àti ìgbà tó máa fi sílẹ̀ ìpinnu kò sí lọ́wọ́ òun, ìpinnu wà láwọ́ gbogbo àwọn olólùfẹ́ lọ́wọ́ àwọn alákòóso nínú ikọ̀ Arsenal. Ó lóòótọ́ ni ó ti dájú àní òsì àìdátárì rẹ̀ níparí sáà yìí òun fi inú ikọ̀ Arsenal sílẹ̀ ṣùgbọ́n àkókò àti ìgbà tó máa fi ikọ̀ náà sílẹ̀ la ò tí mọ̀. Talent tó ń sọ bẹ́ẹ̀ Arsene Wenger tó jẹ́ olùkọ́ ní ikọ̀ Arsenal gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé mo ní kémi náà farabalẹ̀ kí n jẹ́ ẹ jẹ́ n sọ fún wa pé nínú ikọ̀ Shakhtar Donetsk atamọ́tàsí wọn lọ́wọ́ wájú ìyẹn Bernard wọ́n ti jẹ́ kó yẹ wá pé ikọ̀ Arsenal àwọn tí ń lé lájẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ Arsenal níparí sáà táwa ìyẹn atamọ́tàsí níwájú ikọ̀ Shakhtar Donetsk ìyẹn Bernard ní ó ṣeéṣe kó darapọ̀ mọ́ ikọ̀ Arsenal torí ìròyìn tó ń tẹ̀ mí lọ́wọ́ ó jẹ́ kó yé mi o pé ikọ̀ Arsenal wọn láwọn nífẹ̀ẹ́ sí Bernard nínú ikọ̀ Shakhtar Donetsk àti ìwà máa orí ọwọ́ tí ikọ̀ Arsenal wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn èdè tó ń tẹ̀ mí lọ́wọ́ wọn ní kí n farabalẹ̀ kí n jáwọ́ ẹ má gbàgbé gbogbo Liverpool ẹ̀yin náà kú oríire lórí lọ́jọ́ Tuesday wọ́n fìyà jẹ ikọ̀ AS Roma wọ́n jẹ́ kó yé wa pé òkè táwọn ará gbígùn tán lè dágùn ìyẹn Barcelona kọ́ wọn láwọn gùn àwọn yege lọ́wọ́ táwọn ikọ̀ Liverpool náà fìyà jẹ AS Roma àmì ayò 5-2 ní ikọ̀ Liverpool fìyà jẹ wọn ẹ má gbàgbé Mohamed Salah ọmọ tán sọ lọ́wọ́ sáà wáyé góòlù 2 ló tún láǹfààní láti gbá wọlé ẹ jẹ́ wọn fún wa ní ìròyìn eléyìí tó ti tàkà gbogbo gbòòrò ṣùgbọ́n yìí tiwa ò lè tí ì gbọ́ àyàfi tí mo bá sọ pé ni mo rí ẹbẹ Adédọ̀kun Adétọ́lá gbogbo Egypt mi ò ní wáìtì àwọn ti fẹ́ràn nìyẹn kò sí wàhálà ọmọ yín náà ń sọ lọ́wọ́ táwẹ̀ Mohamed Salah Ọlọ́run ló dé lápá abẹ bí nǹkan ṣe ń lọ lápá abẹ mo ní kí n farabalẹ̀ kí n jáwọ́ ni kí ní ìròyìn tí mo ní mo fẹ́ fún wa ẹ jẹ́ n sọ fún wa pé àwọn aláṣẹ ní Saudi Arabia nìyẹn nílùú Mecca wọ́n ti jẹ́ kó yà pé ilẹ̀ kan plot of land wọ́n ti fún Mohamed Salah lọ́wọ́ táwẹ̀ fún yẹn pátákùntákùn eléyìí tí Mohamed Salah tó ń kó ní di bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńláyé ilẹ̀ plọ́ọ̀tì kan wọn ló ti wà lẹ́ o fún Mohamed Salah lólùlú Mecca nìyẹn ní Saudi Arabia níbi tí wọ́n ti ń gbé kírun lọ́wọ́ tá a wà ṣùgbọ́n wọ́n ti wá jẹ́ kó yọ wá pé táwọn aláṣẹ yóò bá yọ̀ǹda fún láti jẹ́ kí ilẹ̀ plọ́ọ̀tì kan kó jẹ́ tẹ̀ wọ́n ti wá jẹ́ kó yọ wá pé táwọn máa fi kọ́ mọ́sáàsì orúkọ Mohamed Salah ló ṣeé ṣe bí wọ́n sọ orúkọ mọ́sáàsì ìyẹn ní orílẹ̀-èdè Saudi Arabia ní Mecca ní ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yọ wá pé ilẹ̀ plot of land ẹyọ kan tó dúró tán tó gbẹnu tán ó ti wà lẹ̀ fún Mohamed Salah torí tá a bá ní káwé ìṣọwọ́ gbá bọ́ọ̀lù lọ́wọ́ tá a wẹ̀ Abba ó dúró tán ó gbẹnu tán lọ́wọ́ tá a ilẹ̀ plot kan ti wà lẹ̀ fún Mohamed Salah lórílẹ̀-èdè Saudi Arabia ọlọ́run ló dé bọ́lọ́run bá lòun dé kò sẹ́ni tó sọ pé kò tí ì dé ó dé nìyẹn nínú ayé Mohamed Salah ọlọ́run máa gbà fún gbogbo wa káàfàtà bí nǹkan ṣe lọ Fọlájìn Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n já wa ni láti ibẹ̀ ibo ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ kí n jẹ́ kó yọ apẹ́ lọ́wọ́ tí àwẹ̀ Manenua tó jẹ́ amúlẹ́nu kan Bayern Munich àti ìmọ̀ ìgbà àti àkókò tó máa dé padà torí ìfarasísí lónìí bí ẹ̀pọ́n àpamọ́jẹ tó ń dà láàmú nìkan Bayern Munich àti ìwà àmọ̀ ìgbà àti àkókò tó máa darapọ̀ mọ́ nǹkan Bayern Munich lọ́wọ́ tí a ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ wá pẹ́ láìpẹ́ láì jìnnà Manenua ó máa padà sórí pápá ẹ jẹ́ n sọ fún wa pé Alex Oxlade-Chamberlain nínú ikọ̀ Liverpool àní òsì kò lè láǹfààní láti kópa nínú ife àgbáńlá ìtọ́jú àwọn dókítà ti jẹ́ ká mọ̀ àtàn kojúkọ AS Roma ní ìfarasíṣe ilé ìta mọ̀ sí ankle injury lọ́wọ́ táwẹ̀ ó ṣeé ṣe o kó má láǹfààní láti kópa nídìí Russia World Cup tó máa wáyé lórílẹ̀‐èdè Russia yẹn lọ́dún táwẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Mohamed Elneny ó ṣeé ṣe o kóhùn kópa ṣùgbọ́n ní ìdíje English Premier League pàápàá jọ fún ikọ̀ Arsenal ní sáà táwà yìí ẹ lọ wò wá kò lè láǹfààní láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yẹn Mohamed Elneny ṣùgbọ́n ó dájú kó ṣeé ṣe kóhùn láǹfààní láti kópa nínú ìfẹ̀yà àgbáńláyé fórílẹ̀‐èdè Egypt bí nǹkan ṣe lọ Fọlájìn Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ní ọ̀dìmẹ̀ agbábọ́ọ̀lù nígbà kan rí nínú ọkọ̀ Liverpool yẹn Steven Gerrard ni ó ti kó yá pé lọ́wọ́ tí àwẹ̀ tá a bá ń sọ nípa world best player agbábọ́ọ̀lù tó dúró tán káàkiri àgbáńlá ayé ni ó ní ta ni ó ní Mohamed Salah ní lọ́wọ́ tá a wà mo rí ọbẹ̀ Adédọ̀kun Adétọ́lá ó tiẹ̀ ti kọ́ síbẹ̀ ó ní Mohamed Salah ọmọ tó dáa ni kò sí wàhálà tẹ́ni tàkísà ń ta àtàn sáwà sọ pé ẹ̀mọ́ rí tọrọ ọmọ orílẹ̀-èdè yìí náà ni Ọlọ́run ló dé bí nǹkan ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa padà gbà Steven Gerrard náà ti jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí Mohamed Salah ó kúrò lórí ọwọ́ sàkùsàkù ni ó sáprápá òní Mohamed Salah lọ́wọ́ tá a ó yá gẹ́gẹ́ nìyẹn fẹ́yìn ti kúrò bí nǹkan ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òní mo ní ká farabalẹ̀ ká máa padà gbà ẹ jẹ́ lọ sọ́dọ̀ Cristiano Ronaldo ó ti gba ẹ̀kọ́ Real Madrid níyànjú lọ́wọ́ tá a wẹ̀ pé kán dàkún ni kán gbé agbábọ́ọ̀lù kúrò nínú ikọ̀ Bayern Munich mo sọ nípa David Alaba ó ní tá a bá ní ká wo ìṣọwọ́ gbá bọ́ọ̀lù David Alaba ó dúró tán ó gbẹnu tán lọ́wọ́ tá a wá ẹni ó ti wá rọ̀ wọ́n pé kádàkùn ká gbé kúrò nínú ọkọ̀ Bayern Munich ẹja máa wo tó máa ṣẹlẹ̀ bóyá máa gbé àbá ní gbé kúrò lọ́wọ́ tá a wá ṣùgbọ́n Cristiano Ronaldo ti jẹ́ kó yé wa pé ká lọ gbé wá sínú ọkọ̀ Real Madrid ẹ jẹ́ n sọ fún wa pé ikọ̀ Barcelona gbogbo Chelsea ẹ̀yà kíyèsára wọ́n ti ń wà lọ́wọ́ tá a wá ẹni ìyẹn Marcos Alonso nínú ikọ̀ Chelsea ikọ̀ Barcelona
wọ́n ti jẹ́ kó yẹ wọ́n lọ́mọ ìṣọwọ́ gbábọ̀lẹ̀ nínú ikọ̀ Chelsea ó dúró tẹ́nì ó wá ṣeéṣe ò ká gbé ìyẹn láti jẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ Barcelona ẹ̀yin Chelsea ẹgbọ́sẹ̀ máa lajú yín lẹ̀ kí wọ́n á gbé lọ́wọ́ tá a wà bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo Chelsea wọ́n ní kò ní bìrì gbọ́n mi dáadáa lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà àti ẹ̀mọ́ tó tà fún Sọ́ọ̀sì United náà bọ́sùn babes kò sí wàhálà bí nǹkan ṣe ń lọ mo ní ká farabalẹ̀ ká máa balẹ̀gbà ikọ̀ iléeṣẹ́ ìròyìn Sky Sport wọ́n ti jẹ́ kó yé wa àwọn náà ti láti wọn kalẹ̀ àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n eléyìí tó ṣe dáadáa jùlọ ní sáà táwa wọ́n ti jẹ́ kó yé wa ìyẹn iléeṣẹ́ Sky Sport ìyẹn tó ń rí sí eré ìdárayá àwọn òwe náà wọ́n là kalẹ̀ lọ́wọ́ táwa yìí wọ́n ní Wilfred Zaha nínú ikọ̀ Crystal Palace òun lẹ́ni àkọ́kọ́ lọ́dọ̀ tí wọ́n Mohamed Salah òun lẹ́ni ẹ̀kejì nínú ikọ̀ Liverpool Alexandre Lacazette nínú ikọ̀ Arsenal òun lẹ́ni kẹta tá lẹ́ni kẹrin Chris Smalling nínú ikọ̀ Manchester United òun lẹ́ni kẹrin Pires nínú ikọ̀ Newcastle òun lẹ́ni karùn-ún Barnes nínú ikọ̀ Burnley òun lẹ́ni kẹfà Jellyfish nínú ikọ̀ Crystal Palace òun lẹ́ni kejì Rondon nínú ikọ̀ West Bromwich Albion òun lẹ́ni kẹjọ tá lẹ́ni kẹfà Ndiaye nínú ikọ̀ Stoke City bí nǹkan ṣe lọ nípa tàlàkálẹ̀ Sky Sport ní àwọn ọgbọ̀n agbábọ́ọ̀lù ilé balẹ̀ kí n máa kà fún wa Paul Pogba nínú ikọ̀ Manchester United òun náà wà ń bẹ̀ Long nínú ikọ̀ Burnley òun náà wà ń bẹ̀ Company nínú ikọ̀ Manchester City òun náà láǹfààní láti wà ń bẹ̀ Anatovic nínú ikọ̀ West Ham òun náà wà ń bẹ̀ lọ́wọ́ ta Eden Hazard gbogbo Chelsea òun náà gbẹ̀yìn níbẹ̀ ìyẹn àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n àjọ Sky Sport ilé tí wọ́n gbé jáde láìpẹ́ láì jìnnà David Silva nínú ikọ̀ Manchester City ó wà ń bẹ̀ Aaron Ramsey ó wà ń bẹ̀ Gabriel Jesus nínú ikọ̀ Man City ó wà ń bẹ̀ Rodriguez West Brom ó wà ń bẹ̀ Eriksen Tottenham ó wà ń bẹ̀ John Tominak nínú ikọ̀ Crystal Palace òun náà wà ń bẹ̀ Kevin De Bruyne Manchester City òun náà wà ń bẹ̀ Raheem Sterling ó wà ń bẹ̀ Sadio Mane nínú ikọ̀ Liverpool ó wà ń bẹ̀ Ken nínú ikọ̀ Everton òun náà wà ń bẹ̀ Joe Cook nínú ikọ̀ Burnley ó wà ń bẹ̀ Pierre-Emerick Aubameyang ó wà ń bẹ̀ Victor Moses gbogbo Chelsea ó wà ń bẹ̀ àti Granit Xhaka nínú ikọ̀ Arsenal àwọn ọgbọ̀n rèé tí àjọ Sky Sport tí wọ́n là kalẹ̀ àyàn wa agbábọ́ọ̀lù tiwọn ilé tó dáa jù lọ́wọ́ tá a wà bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ni mo ní kí n farabalẹ̀ kí n jẹ́yìn tiwa ibo ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ n balẹ̀ sínú ọkọ̀ Arsenal torí ìdíje wọn ló wà lójú ọpọ́n lọ́wọ́ tá a wà ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n jáwá ní pé ìjà bẹ́ sílẹ̀ láàrin ta ni Alexandre Lacazette ni àti Bellerin nínú ìdíje lórílẹ̀‐èdè England pàápàá jùlọ lánàá tí wọ́n ṣe ìgbáradì eléyìí tó gáyàtà ni tẹ̀wọ̀n kó nìyẹn máa kojú ikọ̀ Atletico Madrid nínú ìdíje UEFA Europa League kí ni tó fàdí ìjà àjùmọ̀ lọ́wọ́ táwa ṣùgbọ́n wọ́n jẹ́ kó yọ apẹ́gbà náà ṣe ìgbáradì ìyẹn preparation ní bọ́ọ̀lù tó lòkè nígbà tí wọ́n láǹfààní láti gbá bọ́ọ̀lù wọ́n ní bọ́ọ̀lù lòkè àwọn méjèèjì wá fẹ́ kàn ibẹ̀ nìyá ti tẹ́ sílẹ̀ kódà gẹ́gẹ́ bí ìròyìn ilé tí mo fojú rí wọ́n lọ́ọ̀kì ara wọn ni wọ́n bura wọn sí lọ́wọ́ táwa ọpẹ́lọpẹ́ bàbá àjẹ̀bù tó jáṣẹ wíńgà òun ló bá wọn yanjú ẹ̀ láàrin àwọn méjèèjì ẹ gbọ́ kí ló máa ṣẹlẹ̀ tẹ̀wọ̀n pé lónìí wọ́n sì máa kojú ikọ̀ Atletico Madrid ṣé jàlú yẹ kí gbogbo Gunners jàlú yẹ kẹ́ máa fi ṣègbáradì àti ìmúlẹ̀ ọwọ́ tán wà lọ́wọ́ táwa ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nínú ikọ̀ Arsenal òun là ń bá dọ́gba bí nǹkan ṣe lọ Fọlájì Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa jáwa ní ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mú wa orí ètò ìtàn lórí pápá làwà ní ìkànnì wo ní ìbílẹ̀ rédíò Nàìjíríà Tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK òun láti gbòǹsáfẹ́fẹ́ ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà ìpínlẹ̀ ọmọlúwàbí pẹ̀lú tani Fọlájì Oyètáyọ̀ Falcao Sport bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn là ń bá dọ́gba ibo ni kí n tún balẹ̀ sí ṣùgbọ́n lọ́wọ́ táwa kí n tó máa já àwọn ìròyìn eléyìí tó tún wà lẹ̀ láìpẹ́ láì jìnnà máa gbàlejò mi wọlé nítorí àkókò mi pọ̀ fún ètò ni kí ni tó tún wà lẹ̀ táàkùjọ yẹn ẹ kúkú ti mọ̀ pé láti jẹ́ ẹjọ́ mo ti gbé àlejò kan wá sórí ètò yìí tó ń láǹfààní láti máa yànnàná ìròyìn eré ìdárayá ní ìkànnì yìí ni ẹ kó ojúlọ́ náà títí ìgbà náà tí máa fi láǹfààní láti gbé wọlé ẹgbẹ́ ń jẹ́ kó yọ pé lálẹ́ òní Arsenal yóò máa kojú kọ Atletico Madrid aago 8 kọjá ìṣẹ́jú 5 ìyẹn ló máa wáyé 8:05 PM ló máa wáyé lálẹ́ òní lórílẹ̀‐èdè England ẹ má gbàgbé pé Marseille náà yóò máa gbàlejò kọ Salzburg lálẹ́ òní aago 8 kọjá ìṣẹ́jú 5 òun náà ló máa wọlé lọ́wọ́ táwa bí nǹkan ṣe lọ Fọlájì Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ó yá ẹ jẹ́ n gbọ́dọ̀ gbọ̀n mi wọlé fún tìrọ̀lẹ́ tòní kí ni tó tún wà lẹ̀ tájọ yànnàná nígbà tó bá dé tó bá wọlé ètò ẹ mọ̀ pé ó dùn gbogbo máa kàn sí mórí ẹ̀mẹ́ ìyá Àbàdàn Adébùsọ́lá Kàndé mi ò ní wá ẹ ti ọwọ́ yín àmúlélẹ̀ látàárọ̀ bí nǹkan ṣe lọ Fọlájì Oyètáyọ̀ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ó yẹ jẹ́ ń gbé wọlé lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ̀ntà ká tún jọ yànnàná rẹ̀ fún tìrọ̀lẹ́ tòní mórí ẹ̀mẹ́ àfáà mi ni ó dúró kakaraka látàárọ̀ ó sàn lọ ló ń bọ̀ nǹkan ò ní mọ́ lọ́wọ́ ìyẹn àfáà wa tó ń ṣe ètò Al-Hikmat program ọ̀la lẹ́ẹ̀tún láǹfààní láti bá wọn pàdé láago 3 sí aago 4 ìrọ̀lẹ́ lórí ìkànnì náà ni kò tí ì yí padà bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ó yá àlejò mi máa wọlé bọ̀ lórí nàbàdì gan máa múlẹ̀ fún tìrọ̀lẹ́ tòní tọ́ àní òsì ó ti wọlé
fún tìrọ̀lẹ́ tòní. Ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáláyé. Mo kí gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáláyé lórí ìbílẹ̀ rédíò online tó wà nílẹ̀ UK pọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun la wà. Orúkọ tèmi ni Adékúnlé Bello tí gbìyànjú mọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ kọ̀mẹ́díà. Tó fún tìrọ̀lẹ́ tòní a tún ti dẹ́nà yẹn láti mọ yànnàná. Ẹ jẹ́ ká kọ́ ti bí wo Mohammed Salah. Àwọn èèyàn sọ pé Mohammed Salah ọ̀rọ̀ rẹ̀ ló wà lórí ọpọ́n lọ́wọ́ táwọn àní òsì dábàá parọ́ lóko. Ẹ jẹ́ káwọn bó tún ṣe dá bẹbẹ nígbà tí ikọ̀ Liverpool kojú kọ AS Roma. Góò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún láǹfààní láti gbà wọlé. Kílẹ̀ lè sọ nípa Mohammed Salah? Kódà ó ń ya àwọn èèyàn kan lẹ́nu pé AS Roma tó na Barca ní 3-0 tí Messi tó jẹ́ pé òun wà ń bẹ̀ tí ò rí kankan ṣe. Mohammed Salah tó wá láǹfààní ó góò méjì ó ṣàṣìṣì méjì. Pẹ̀lú àrùn ká má parọ́ Mohammed Salah ó ṣe kí ni ó dúró tán ó múṣẹ́ lọ́kùnkúndùn pé sẹ́ẹ̀ ó ṣáná débi pé nílùú Mẹ́kà wọ́n sọ pé ilẹ̀ plọ́ọ̀tì lélẹ́yìí o àfẹ́rí nǹkan tí kò sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tán fún rí àbí agbábọ́ọ̀lù tán fún rí pé òkè ilẹ̀ kan rèé o ní àánú mọ̀ bí ìlú Mẹ́kà ṣe rí tọ́lá pé Mohammed Salah o ìwọ la máa ṣe kí ni fún nílẹ̀ yìí so Mohammed Salah ó dúró pé àti pé àwọn èèyàn máa ń sọ pé Mohammed Salah lọ́wọ́ ẹ̀ ó ní wọ́ọ̀bẹ̀ sí kan rárá ẹ má ti jàgbọ́n gan wá sọ pé kán má fi wé ẹnìkankan kán má fi òun compare anybody. Ẹ jẹ́ ká wò ó níwòye tí ẹni àmì ẹ̀yẹ àgbáyé ò ti tọ́ sí. mi ò sọ pé àmì ẹ̀yẹ àgbáyé ò ti tọ́ sí Mohammed Salah ṣùgbọ́n ẹ má ti já sáré gbé Mohammed Salah lọ sí ẹgbẹ́ àwọn Messi Ronaldo ibi táwọn Messi Ronaldo ti pàdé Mohammed Salah ò ti ṣiṣẹ́ níbẹ̀ òun náà sì ṣiṣẹ́ tọ̀ wọ́n bọ̀ lẹ́yìn ni so àwọn rẹ́kọ̀dù kọ̀ọ̀kan ni Mohammed Salah ti ṣe bí ló sì break ní àwọn tán ló sì break so àti lè sáré ká sáré gbé Mohammed Salah láti sáré gbé lọ òkè ọ̀rọ̀ tó wá ń jà rẹ̀ ń lórí ìsìn àwọn yẹn sọ wípé ó ṣeé ṣe kó wà láàrin àwọn mẹ́ta tó máa kẹ́yìn lẹ́yìn náà fojú wò pé ó ṣeé ṣe kó wà láàrin àwọn mẹ́ta. Pẹ̀lú bó ṣe ń bá a lọ èmi gan mo ṣe kí ni mo fojú èmi gan ti sọ pé Mohammed Salah ohun tí ò bá sí láàrin àwọn mẹ́ta àkọ́kọ́ ó pọ̀ ìbáta àwọn mẹ́ta tó gbẹ̀yìn máa wà láàrin number 1 to 4 ṣùgbọ́n ó dé mi lójú pé bí Mohammed Salah ṣe ń lọ yìí ó wà láàrin àwọn mẹ́ta àkọ́kọ́. tó ẹ jẹ́ ká wá wò báyìí ìdíje UEFA Champions League ó tún gbẹnu tán láàrin kọ AS Roma àti kọ Barcelona ọ̀pọ̀lọpọ̀ tí ń fojú wò pé AS Roma àti Liverpool ẹ̀sẹ̀ gan AS Roma àti Liverpool àwọn èèyàn ti wò pé ṣé AS Roma ọwọ́ Liverpool kan àgbà táwọn ìwé ìfẹsẹ̀wọnsẹ̀ lọ ló bá di méjì mẹ́ta mẹ́rin márùn-ún ǹjẹ́ yín rò pé ikọ̀ Liverpool lọ́wọ́ tàwa ẹ̀ santiago àti kágbá àbẹ́yìn rò pé torí Di Francesco tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá AS Roma ó ti jẹ́ kó jí mi pé ìwà agbábọ́ọ̀lù tó bá ti bìlífù nínú comeback bá lè padà wá látẹ̀yìn nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu ó níwọ̀n tó bá ti bìlífù nínú comeback bá lè padà wá látẹ̀yìn torí tí Barcelona ti ṣe fún wọn wọ́n padà wá látẹ̀yìn tó jẹ lọ ó wá níwọ̀n agbábọ́ọ̀lù tó bá ti bìlífù nínú comeback mọ́ wulẹ̀ wá sí pápá àṣírí dépò pò gbà bọ́ọ̀lù ǹjẹ́ yìí rò pé AS Roma wọ́n lè padà wá látẹ̀yìn láti ṣe kinní ẹ̀ fún Liverpool. Lákọ̀ọ́kọ́ mo kọ́ kí ọmọ lọ́lá láti orílẹ̀-èdè Germany wọ́n ní welcome Mr. Lẹ́gẹ̀rẹ́gẹ́ thank you. ẹja kí Shitu Kosim náà ti wà. àti wá kí Mr. Shitu Kosim Àyìndé ọ̀rẹ́ wa àti Yábàdàn àwọn àbàdàn wọ́n sọ pé ẹran kí la jẹ lánàá ẹrẹ sí kí la fi jẹ́ òkò pé ṣiṣẹ́ à kì í ṣe ẹ̀rọ abẹ́sọ̀. nǹkan tẹ́mi ń sọ ni pé kódà kóòṣì Liverpool gan láti sọ ẹ ṣe gan wa ọmọlára kóòṣì Liverpool gan sọ ó ní kán má fi àwọn wé Barcelona and kí Liverpool náà máa wà ríra wọn ní rí ẹ̀tọ́ ti qualify football ni kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ wọ́n tún wá ṣe kí ni wọ́n ní èwe kò ìyẹn lásán gan ó tó nǹkan tí nísìnyí báyìí tábánikà sọ Liverpool gbúdọ̀ rẹpẹtì nítorí wọ́n ti èwe gò méjì náà tún ní. ẹ má gbàgbé pé ọ̀gá náà ní against Barca náà ní so ewé gò yẹn lásán kí Liverpool kan kọ́ rí i pé àwọn parí first half kọ́ máa rí i pé second half làwọn fẹ́ gbá kọ́ máa ríra àwọn nírì ẹ̀ tó ti dé final kọ́ máa dẹ̀ ríra àwọn nírì àwọn ti na Roma nítorí fún kí ni ewé gò yẹn lásán ó tó nǹkan tí wọ́n lè fi já ní ṣé o kí Liverpool mú pé iṣẹ́ làwọn fẹ́ ṣe ṣùgbọ́n lómi kan dùn pé àwọn Liverpool gan sọ bíi Mohammed Salah gan sọ fúnra ẹ̀ kóòṣì Liverpool gan sọ ní káwọn AS Roma kọ́ máa fi ṣe kí kọ́ máa fi wọn wé Barcelona kóòṣì Roma gan wá sọ nǹkan kan ó ní àwọn ó ní kán nígbàgbọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn against Barca ó sì lè ṣẹlẹ̀ fún Liverpool ìdí ẹ̀ ló sọ pé kí Liverpool máa ríra wọn nírì ẹni tó ti qualify for Champions League
nítorí AS Roma náà kì í ṣeré náà wá ṣe ní Champions League wọ́n dẹ̀ mú Champions League gẹ́gẹ́ bí bọ́ọ̀ agboolé àbí bọ́ọ̀ ibì kan so kan rí ní rí pé àwọn parí first half wọ́n fẹ́ gba second half. tọ́rọ̀ yìí ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct látòlédè UK ètò tẹ́ ẹ bá lọ́wọ́lọ́wọ́ báyìí ajá balẹ̀ ní pẹ̀lú Fọlájìn Oyètáyọ̀ Fakao Sport idán lórí pápá lápẹ̀tò àti tani àti lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà àti ẹ̀tí rí bẹ́ẹ̀ Ọlá Unique àjọyọ̀ náà ti tẹ̀wọ́lé àwọn náà ń bá wa lọ àwọn rírì yín pátápátá ẹ̀yin bá polówó ọjà yín tàbí ìkéde ẹ jẹ́ ń fi nọ́mbà ẹ̀ sórí atẹ́gùn kí Ìbàdàn máa ń bá ń ṣe kí ni kó máa bá ń jẹ́ kó lọ yẹn lábẹ́lẹ̀ láti kàn sí Ìbàdàn live and direct +44 74 59 35 37 99 +44 74 59 35 37 99 ẹ̀rí nọ́mbà láìpẹ́ láì jìnnà ó máa lọ lójú afẹ́fẹ́ ẹ fẹ́ kàn sí Ìbàdàn ní bó ṣe mí náà lè fẹ́ bá sọ̀rọ̀ bí má parí ètò 081 49 09 6379 081 49 0963 ẹ jẹ́ ká wo ìdíje Bayern Munich Real Madrid tí ó ṣe pé kọtán pé Real Madrid báyìí ó fẹ́ jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn gangan ní Champions League lọ́wọ́ tá a wà tán fi ná Bayern Munich ìtàn tó wà lẹ̀ lọ́wọ́ tá a wà ẹ̀mẹ́fà léraléra òní wọ́n ti ná ikọ̀ Bayern Munich lọ́wọ́ tá a ǹjẹ́ yìí rò pé Real Madrid náà lọ́wọ́ tá a wà yìí ǹjẹ́ ti rí wọn láṣẹkágbá àbí kò sí tí ò lè ṣẹlẹ̀. ọgá dùn mí bí pẹ̀lú góò Ronaldo tí wọ́n tún ṣe kíni tán tún cancel ṣùgbọ́n sí náà ẹ rí pé iṣẹ́ kínní ó yọ ọ́lẹ̀ lẹ́yìn kí náà pé Sergio Ramos ó yọ ọ́lẹ̀ ní ibi bẹ̀yẹ ṣùgbọ́n èmi náà tún fẹ́ rò pé lákọ̀ọ́kọ́ náà pẹ̀lú tábà wọn kan tí Real Madrid gbá against Bayern Munich ẹ rí pé wọn ò mú ní kékeré so èmi sì mo nígbàgbọ́ bíi 70% nínú Real Madrid pé tán bá dé ilé Sango tó ti jẹ́lé wọn so èmi nígbàgbọ́ pé wọ́n sì ṣe kí ni wọ́n sì lè kọ́ ní báyìí fún ọba tán lè bá wọn yìí. Juventus náà ní tàn sọ ẹ̀kọ́ nígbà náà mẹ́ta láìláìláì. ẹ̀gbọ́n kan tí mo sọ mo ní pẹ̀lú nǹkan tó ń gbá against Bayern Munich jọyẹ tán bá gba ní second leg mo sì ní assurance 70% wípé wọ́n sì lè na Bayern Munich nítorí Real Madrid ní pé tó bá ti dọ̀rọ̀ Champions League ok yín náà wò wọ́n wà number 3 ní líìgì wọn ní Spanish La Liga ẹ wá wo Cristiano Ronaldo gbà tó wà ní kíní 2 goal kódà 1 goal gan ló ní tó fi di kó wá ní kíní ní ó wá ní nínú 22 goals ẹ gbé Cristiano Ronaldo kì í ṣe agbábọ́ọ̀lù tó bá rí Champions League bí yàpọ̀ inspiration máa ń díje ni àwọn yẹn máa ń sọ kankan wọ́n ní Cristiano Ronaldo igi kan ò lè dágbó ṣe kọ́ máa rí Cristiano Ronaldo bẹ́ẹ̀ pò nìkan ló wà lórí fídì wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ́yà ìgbà kan ò ṣe kí ni kò gbẹ́rù dórí so gbogbo alẹ́ náà jẹ́ kan but tí Real Madrid bá gbá nǹkan tán gbá ní first half tán bá gbá ní second half tán bá gbá ní first leg tán bá gbá second leg èmi ní 70% pé Real Madrid máa kọ́ ní báyìí. tó àsìkò owó pọ̀ ẹ jẹ́ ká tún wò lálẹ́ òde àwọn èèyàn ti ń dúró de Atletico Madrid Arsenal ẹ jẹ́ ká wò lọ́wọ́ tàwa Diego Costa ó ti wà lórí pápá ṣùgbọ́n Joao Fran ó ṣe sìnkú wọn láǹfààní láti wà lórí pápá ẹ jẹ́ ká wò ṣé ó ní faraṣiṣẹ́ ṣé Arsenal ikọ̀ Atletico Madrid náà fẹ́ kojú lálẹ́ ní àbí Diego Costa torí ẹ̀rù tí mo bá gba àwọn ọmọ Arsenal torí tá a bá gbà tó wà nùkọ Chelsea gan. ẹni jẹ́ gbọ́ ọmọ gẹ́tò. àbíkó mọ̀ rí Arsenal lójú yóò mi àwọn sáà ni ẹ jẹ́ ká wò ìdíje lálẹ́ òní náà ní Arsenal àti Atletico Madrid. èmi kàn wò pé tá a bá wo Arsenal lákọ̀ọ́kọ́ èmi kàn wò pé tí èmi kàn gbàdá kí bàbá Ìjẹ̀bú kó ṣe kí ni kó gba ife ẹ̀yẹ European League ìdí ni pé ó ti dágbére kó òun lọ kó kàn fìyẹ ṣe kí ni kó fìyẹ kásẹ̀ ètò lẹ́tọ́lẹ́ mọ̀ pé kò sí akọ́nimọ̀ọ́gbá tí Arsenal fẹ́ gbà mọ́ tó máa lo 23 years ní Arsenal ẹ ò bá Ferguson lọ wọ́n gba ẹni ẹran kóòtù kan gbà wọ́n yẹ olójú sáà kan lọ kódà mi rò pé ó lo sáà ẹ̀ pé tábìlì ọkọ̀ tó pọ̀ gba Jose Mourinho so èmi wò pé Arsenal nísìn wọ́n wà ní 6 ní league tán bá gba European League straight win to Champions League ni kò sí wọ́n sí lẹ́fẹ̀ẹ́ wọ́n sí ní Carling Cup wọ́n sí ní Premiership so èmi rò pé kọ́ wọ́n wà Premiership ipò karùn-ún náà wà kò sáṣọ láti fún ọ pé wọ́n dé top 4 nítorí Chelsea gan àwọn bẹ́ẹ̀ sì lè top 4 yẹn lókè ni so èmi rò pé tán bá ṣe kí ni tán bá mú èlé lọ́kùnkúndùn tán na Atletico straight win to Champions League tó wá pẹ́ mi ní àbájẹ́ púpọ̀ kó sì kàn méjì tó máa fèsì kó fèsì European League kó lè gba European League kó lè sáìnì ọdẹ ṣe kí ni ló máa kágbá ilé ẹ̀kọ́ ní
Arsenal. ariambe ọlá unif oní Chelsea làwọn kò sí wàhálà 100% ẹ tí ẹ dín kan kù. ẹ̀yẹ́ ọmọ Chelsea. ẹ dáwọ́ ohun tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo Marseille àti Strasbourg lálẹ́ òní kí lẹ́yìn ló kún máa ṣẹlẹ̀ pàápàá. Marseille àti Strasbourg yẹn lóhùn gbà tí wọ́n ní kí n máa rétí wọn tèmi àtàwọn kankan ní dìbẹ́tì mo ní mo rétí wọn 50-50 mo rétí wọn 50-50 ṣùgbọ́n èmi máa sọ wọn kan tẹ́lẹ̀ kan bá sọ pé ẹni báyìí ló máa win ìgbà mi àmọ́ òpè báyìí ní bọ́ àwo sí tí ó wo sí bò mí so àgbọ́dọ̀ máa sáré dìbẹ́tì pé ibi báyìí ẹni báyìí ni ó win ẹni báyìí ni ó win ṣùgbọ́n tá a bá wo Strasbourg pẹ̀lú Marseille èmi rétí wọn ní 50-50 ṣùgbọ́n èmi nígbà pé kò sí èmi sì nígbà pé Marseille wọ́n sì lè qualify. ẹ jẹ́ ká wo àwọn èèyàn sọ pé ẹni tó bá ti jáwé olúborí láàrin kan Arsenal àti Atletico Madrid ní ìgbésẹ̀ méjèèjì wọ́n lòun ló ṣeé ṣe kó gba ìdíje UEFA Europa League sẹ́yìn náà faramọ́. àmì ò faramọ́ o nítorí ìdí ni pé àwọn tó kù tó wà ń bẹ̀ àwọn náà wàá ṣeré bẹ́ẹ̀ ni so àwọn náà wàá ṣeré so ẹ lè sọ pé ẹni tó wá ti qualify láàrin Arsenal àti Atletico nítorí pé wọ́n lórúkọ àwọn méjèèjì yẹn gangan wọ́n lórúkọ lára àwọn tó kù sí Europa League so àlẹ́ wàá lè sọ pé torí Atletico àti Arsenal ṣe kí ni wọ́n jẹ́ bíi team tó bá ti qualify àwọn èèyàn kan ní wọn tó bá gba Europa League dára ìgbà tí Leicester City wọ́n wá láti relegation wọ́n dẹ̀ bíìtì gbogbo big team tó wà ní England wọ́n ya ọgbẹ̀yàn lẹ́nu wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gba league so ẹ̀yin òṣèlú wa sọ pé ókè o wípé ọwọ́ àwọn máa wá láti relegation wọ́n dẹ̀ máa gbà so ìdí ìdájọ́ sọ pé football kò sẹ́ tó lè predict football kò sẹ́ tó lè sọ pé ìbáyìí ló máa wó sí so mi ò lè fi àgbo ẹ má jà sọ pé ẹ tó bá ti qualify nínú Atletico àti Arsenal ló máa qualify. tọ́ òun náà rẹ̀ ti ń gbọ́ látàárọ̀ pẹ̀lú àyànnà eré ìdárayá lórí ètò ìjẹun lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú Fọlájì Oyètáyọ̀ akí gbogbo ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ alátẹ̀kan nǹkan oníṣẹ̀mí ẹ fọkànbalẹ̀ àátùmọ̀ mọ́ra wa èlédè mo sì kí ìyá olóòtú ètò yìí dá lórí pápá àtẹ̀túmọ̀ pé àgbà ṣeré ìdárayá ìyá Ìbàdàn kò sí wàhálà Ọlọ́run ló dé ó ṣe àprápra ó sá nọ́mà kò sí wàhálà ó ṣe àprápra ìkéde tàbí ìpolówó ọjà yìí. ẹ̀dá bẹ́ẹ̀ pé kí ni ìyá jà fún ikọ̀ wọlé ẹ̀dá fún ìyá. ìyá ó pe aláàjì àwájò àbí ok Ìbàdàn United. no Shooting Star Shooting Star kò sí wàhálà Shooting Star àti Ìṣọ̀ṣun Adọ́sí United ẹ̀kọ́ méjì bá pọ̀. fún ìkéde tàbí ìpolówó ọjà ọ̀nà nàìjíríà +44 74593537999 nìyẹn fún ìyá Ìbàdàn láti orílẹ̀-èdè UK ló bá ṣèbí náà fẹ́ bá sọ̀rọ̀ Falcao Sport 08149096337 láàrin ìṣẹ́jú méjì tá a ní báyìí akíwògbé ẹ̀yìn tẹ́ ti darapọ̀ mọ́ ọlá unif àwọn Chelsea àáfà owó ni kókó Àyìndé Cousin oníwà ń bẹ̀ látàárọ̀ ìyẹn ti Manchester United àti gbogbo ẹ̀yìn ọmọlọ́lá láti orílẹ̀-èdè Germany kò sí wàhálà Ọlọ́run ló dé àmọ̀ràn wa gẹ́gẹ́ bí ìṣe wa fún àwọn olólùfẹ́ eré ìdárayá káàkiri Nàìjíríà àgbáyé. nǹkan tí wọ́n máa ń sọ ni pé kò yẹ ká máa jà nítorí àwọn táwọn wò yìí àwọn gba wọ́n fi gbowó ni tán bá tún gbà tán bá tún fẹ́ kó lórí pápá wọ́n á tún dìmọ̀ràn wọ́n á tún ṣéǹjì aṣọ láàrin ara wọn àwa tàdẹ̀ lọ wò tá à ń já torí wọn owó làwa fi ń wò ó déyìn ìgbà tẹ́ pé a máa ń sọ pé à ń dájọ́ sí wọn lọ́wọ́ a tún ń já torí àjọ tá à ní kó àjọ tá à ń dá tá à ní kó so àwọn tàdẹ̀ nítorí wọn tá à ń dájọ́ yìí àwọn ò bára wọn jà àwọn powó wọlé ni ọ̀sẹ̀ òpè ká mi ò rẹ̀ gbọ́ pé wọ́n jẹ fúbọ́là àwọn òkè òkun ìgbà kan jẹ àwọn ti lúkọ̀ọ̀kà bí ti ìpínlẹ̀ orílẹ̀-èdè tí mo gbọ́ kan jẹ ló àwọn ìwọ̀n fi po wọlé láàrin ara wọn. kódà kan ó tún pàdé ìgbà kan ní Pogba pẹ̀lú Gerrard wọ́n pàdé ilé ọtí wọ́n tún ṣe kí ni wọ́n tún jọ mutí wọ́n tún jọ ṣàyè papọ̀. wọ́n tẹ́ ẹ sọ ìyá Ìbàdàn ń wẹ̀yìn owó ìpolówó ọjà rẹ̀. so wọ́n tún pàdé ní ilé fàájì wọ́n tún jọ ṣe fàájì papọ̀ so èmi kan rọ̀ wá ẹ má jẹ́ ká máa jà nítorí wọn ẹ má jẹ́ ká máa fa wàhálà nítorí wọn ẹ jẹ́ ká lọ eré ìdárayá ó wà fún pé ká fi dunra wa nú láàrin 2 hours ká máa gbá bọ̀ ká dunra wa nú ká rẹ̀ ṣe kí ni ká rẹ́rìn ká rẹ̀ kúrò mbẹ̀. tọ́rọ̀ ibi yòówù tó bá já sí lálẹ́ òní eré làfọ́ máa yóò ṣe gẹ́gẹ́ bí olùyàn náà mi ti ń sọ látàrọ. ìyá Ìbàdàn ti ní Ìbàdàn Shooting Star làwọn jà bọ̀ kò sí wàhálà àwọn ti. ó dà wá jà bọ́ sí United. kò sí wàhálà ẹ bá dárúkọ ní kẹ́tọ́ máa forí ìdólẹ̀ fún tìrọ̀lẹ́. orúkọ tèmi ò tí ì yípadà orúkọ tèmi Adékúnlé Bello tí ogun yẹn mọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ kọ̀wé díà
tó títí ọjọ́ Monday kan kọ́lọ̀ sọ wa ọjọ́ Monday lọ ọjọ́ Tuesday Monday ni. ok Monday. títí ọjọ́ Monday tẹ́tù láǹfààní láti máa pàdé ẹ má gbàgbé Alhaji mi Al-Hikmat program láago 3 sí aago 4 ìrọ̀lẹ́ ọ̀la gbogbo ẹ̀yin tẹ́tù máa ń wò ẹ sọ fáwọn tí ò tí gbọ́ náà kẹtù darapọ̀ mọ́ títí ọjọ́ Monday tẹ́tù láǹfààní láti máa pàdé wa mo kí ìyá Adébùsọ́lá Àkàndé tí gbogbo yẹn mọ̀ sí ìyá Ìbàdàn ó wálé ó dààmú. tó bá wálé wá fún ara rẹ̀ ló jẹ ni. títí ọjọ́ Monday ọ̀hún Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Fakasport ẹ já máa gbìyànjú ká máa ṣeré ìdárayá ó dàbọ̀.